Títílọpẹ́ Mary Adéwálé abá ọyọ̀ fọjọ́ rẹ tó dé. Ọjọ́ ọpẹ́ ńlá, ọjọ́ ọpẹ́ rẹpẹtẹ. Ìdùnnú lọ́jọ́ òní jẹ́, ìṣọjú àdánwò. Èròyà ẹ̀sìn mi ká lọ sí New Jersey l'Amẹ́ríkà. Ká lọ kọ́ lọ́jọ́ ìbí tí ń jẹ́ Títílọpẹ́ aya Adéwálé. Adéwálé Ọláoyè ni mò ń wíhun, ọkọ tọmọ kíkí aya. Amẹ́ríkà ni ibùgbé tọkọ-tìyàwó tí wọ́n dáa púpọ̀ tí wọ́n ṣe èèyàn. Bẹ́ẹ̀ bá ń gbọ́ kọ́ngọ́ agogo tí ń dún, tẹ́ ń gbọ́lù tí ń dún kọ́ngẹ́. Agbo àríyá ọjọ́ ìbí lẹ́tí ń gbọ́lù ayọ̀ tí ń dún. Ilé ọlọ́jọ́ ìbí lẹ́tí ń gbọ́nà sí àorin. Ọjọ́ ayọ̀ ló dé là ń jó, tá a gbé ń bọ́ lọ́jọ́ ìbí yóò ṣẹ̀ṣẹ̀. Ọjọ́ yẹn rèé bí àná lórí, lọ́jọ́ tá a kọ́ ọmọ lọ́jọ́ ìbí káàbọ̀ sáyé lọ́mọ tuntun. Ọjọ́ 17 oṣù kẹfà 1985, ọpẹ́ ní fọ́ba ṣẹ̀dá ènìyàn. Ó ṣé Olúwa, sára rẹ̀ rèé o. Ọba olùpamọ́ olùdáàbòbò ẹ̀mí pátá, títóbi ni ọ́. Ọba tó faratì bí òkè, ọba tó ga ju ayé lọ. Ọba tí ọ̀lẹ́lẹ́gbẹ́, ọba tó ní ká lọ kábọ̀ nírìn àjò. Ìrìn àjò 40 ọdún rèé. Oore ọ̀fẹ́ Olúwa ló mú kó ṣeé ṣe. Títílọpẹ́ títí gbogbo ìgbà ni Títílọpẹ́ ọmọ yìnyín títí. 40 years on earth. Kò sẹ́ni tó lè ṣe yìí àfìrẹ́ ọba alágbára. Nílá niyọ́, ọba dájọ́ má tàṣé, ọba dágbàmọ́ yẹ̀gbà. Títílọpẹ́ aya Adéwálé, òní lọ́jọ́ ìbí rẹ. Ọjọ́ ayọ̀ náà rèé ó dé. Máa jó, máa yan, máa mìlẹ̀gbẹ̀ ní tẹ̀yẹtẹ̀yẹ. Ìgbà ọdún ení ni ó fi ṣe. Àkànàmàgbò kì í pọdún jẹ láìṣòro. Wákàṣà ìgbó láyé, ẹ̀mí ó ṣe púpọ̀ lókè èpẹ̀. Títílọpẹ́ aya Adéwálé Ọláoyè, màmá Adémídé Joel Àyànfẹ́ Adéwálé, màmá Arámídé Mercy Àjọkẹ́ Adé, Yétúndé Adéwálé tiwa. Títílọpẹ́ aláṣẹ iléeṣẹ́ Ojúrere Family Limited Àwọ̀ Èkìtì. Títílọpẹ́ aya lálùbáríkà. Ojúrere Family Limited Àwọ̀ Èkìtì, iléeṣẹ́ ọlọ́sìn ẹja odò tó pójú owó. Wọ́n sin ẹlẹ́dẹ̀ níbẹ̀ nílé iṣẹ́ wọn ní chicken àti broilers àtẹ̀yìn adìyẹ kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀. Ẹ lè rí wọn rà ń bẹ̀. Mórí jẹ́ ọpẹ́ láyé. Títílọpẹ́ aya Ọláoyè Adéwálé, kọ́ba mímọ́ tọ́jú ẹ̀mí rẹ. Kó pẹ́ láyé jọjọ, kó dàgbà láìṣẹ̀sín, ká mọ rí ọ nígbàdégbà. Àníkún owó, àníkún rere, àníkún ọrọ̀ lọ́ba Èdùmàrè ó fi bùn ọ́. Ìdáwọ́lé rẹ gbogbo ire ni ó mọ yọrí sí fún ọ. Títílọpẹ́ òní ṣàgbákò ìkà ẹ̀dá, òní bọ́ sọ́wọ́ agbé nípa ẹ̀dá ènìyàn. Títílọpẹ́ Mary Adéwálé, ayé tí ń yọ dalẹ̀ koko ni. Àìsàn ní gbé ọ dálẹ̀, àrùn ò ní run ọ́. Ó lólé ayé pẹ́ pẹ̀lú àlàáfíà ara. Títílọpẹ́ iṣu ọmọ jiná fún ọ jẹ, rọ́jú kó ṣàmì ẹ̀. Ó yá jẹ́ ń bọ́ dégèdè Èkìtì nílé bàbá rẹ lẹ́kìtì kété. Ọmọ ẹlẹ́mi lígèdè amádìyẹ funfun ṣẹ́rèké. Ẹlẹ́mi lígèdè ní wí kí mi gbádìyẹ sìn. Mo wí mẹ́yìn sí yẹ omi. Oníláṣọ mọ̀mú kígèdè ṣòro. Àgbókù mọ̀rìwò nọ́múṣẹ́lẹ̀wọ̀ yúyú. Mọ̀ jó mọ̀ yan. Ǹlẹ́ ọmọ bàbá Matthew tí ń jẹ́ Lẹ́sànmí. A kú àjọ ìjọ Anglican Gèdè Èkìtì níjọ́hun. Janet Bámidélé Lẹ́sànmí ní màmá rẹ̀ abiyamọ rere. Èyí mú wàgún Ìgèdè Èkìtì mọ́ gbẹ́sẹ̀ lẹ́sọ̀. Títílọpẹ́ Mary Adéwálé, ọkọ rẹ̀ Adéwálé Ọláoyè ní New Jersey l'Amẹ́ríkà ló ní kákíọ́ páṣẹ yìí ṣàmọ́dún. Ó ní kó o gbó, kó o tọ́, kó o fà ìkú lògbà kọrin kése. Ó ní my dear mi ọ̀wọ́n, mo fẹ́ ọ púpọ̀. Mo jíṣẹ́ bá a ti rán mi. Oòduà Awogbemi Máyégún Akéwì Oòduà lèmi jẹ́. Akọrin fẹ́lẹ́ yẹ gbọ́wọ́ ijó gẹ́ngẹ́. Akọrin fáláyọ̀ kó yọ ṣẹ̀ṣẹ̀.